Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò ilé ẹ̀kọ́ sí ní ọjọ́ òní. Ó jẹ́ ìbùkún gbà láti lè wá sọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú wa bí a ṣe ń palẹ̀mọ́ fún àjíǹde. Ó wù wá láti lè fún àwọn olùgbọ́ wa ní bíbélì tuntun bóyá ní èdè Yorùbá tàbí ní èdè òyìnbó ní ìjọ New Manor Baptist Church ní Penton Rise Event Center ní Housing Roundabout ní Bódìjà nílùú Ìbàdàn yìí. Èèyàn lè gba Ṣàngó wọlé síbẹ̀, èèyàn lè gba Mọ́kọ́lá wọlé síbẹ̀, èèyàn lè gba Secretariat tàbí Bódìjà ọjà wọlé tí èèyàn fi gba Òṣùtókun Avenue já Housing Roundabout. Housing Roundabout yẹn ní Penton Rise Event Center wà. Yóò jẹ́ ayọ̀ wa láti kí yín káàbọ̀ ní aago 12 ní ọjọ́ 3 nínú oṣù kẹrin. Kó tó dijọ́ náà ẹ jọ̀wọ́ mo fẹ́ bẹ̀ yín pé kí ẹ sa ipá yín láti fi orúkọ yín sílẹ̀ fún bíbélì tí ẹ bá fẹ́ ká fún yín, bóyá ti èdè òyìnbó ni tàbí ti èdè Yorùbá. Bí a ṣe ń bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́, fullness of the Spirit, kíkún fún ẹ̀mí mímọ́. Ìwé Éfésù orí 5 ni màá ti bẹ̀rẹ̀. Ìwé Éfésù orí 5, wọ́n kàn ka ẹsẹ̀ kan péré, wọ́n sì gbàdúrà. Ẹsẹ̀ 18. Éfésù orí 5, ẹsẹ̀ 18. Bíbélì wípé ẹ má sì ṣe mu wáìnì lí àmupara nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ẹ jẹ́ n tún kà lẹ́ẹ̀kan sí. Ẹ má sì ṣe mu wáìnì lí àmupara nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ẹ ṣé fún àǹfààní yìí láti lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ Ọlọ́run. Olúwa á wo ọ̀rọ̀ yìí fún bí ọ̀sẹ̀ 2. Mo gbàdúrà pé kẹ́ ẹ lè lò ó kó lè ṣiṣẹ́, kí àwọn onígbàgbọ́ kí wọ́n lè jẹ́ ẹni tí yóò jẹ àǹfààní láàyè láti kún fún ẹ̀mí mímọ́. Ògo ni forúkọ mọ́ yín nítorí pé ọ̀rọ̀ yín yè koro. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Nínú ìwé Éfésù yìí, Ọlọ́run ní pé ẹ kún fún ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ la máa ń kọrin yìí. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ, ẹ̀mí mímọ́ wọnú mi lọ, torí mo fẹ́ gbẹrù dórí. Ǹjẹ́ mọ̀ pé orin náà kì í ṣe orin tó yẹ kó onígbàgbọ́ máa kọ, torí pé kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu rárá. Gbogbo onígbàgbọ́ pátápátá téèyàn bá ti gba Jésù, Bíbélì fi múlẹ̀ fún wa ẹni wípé ẹ̀mí mímọ́ ti ṣèdìdí wa. Bíbélì sì tún fi múlẹ̀ fún wa lẹ́lẹ́kejì wípé àgọ́ ara wa tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ ni. Tágọ́ ara wa bá jẹ́ tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́, ó túmọ̀ sí pé níbẹ̀ ó ní ẹ̀mí mímọ́ ń gbé. Ẹ̀yin náà wò Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 19. Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 19. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́? Níbo ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ o? Ara wa. Kí ló tó wá ń ṣe ẹ̀mí mímọ́ wọnú mi lọ sí? Nígbà tí ẹ̀mí mímọ́ ti ń gbénú rẹ, tó bá jẹ́ pé ẹni tó ti gba Jésù lólùgbàlà ni ọ́, tó bá jẹ́ pé ẹni tó ti dàtúnbí ni ọ́, tó bá jẹ́ pé ẹni tó ti ní ìgbàlà ọ̀fẹ́ yìí tí Jésù ń fúnni ni ọ́, ó túmọ̀ sí wípé ẹ̀mí mímọ́ ṣe kí ni o, ń bẹ nínú rẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ní ẹ̀mí mímọ́ tí wọn kò kún fún ẹ̀mí mímọ́. Ọ̀tọ̀ ni kẹ́mi mímọ́ wọnú wa, ọ̀tọ̀ ni pé ká kún fún kí ni o, ẹ̀mí mímọ́.
kí n má parọ́ fún wa, nínú àwọn àìní tó ga jù tí onígbàgbọ́ ní láyé fún ẹni tó ti gba Jésù Kristi, òun ni ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn ènìyàn máa tiẹ̀ rò pé ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́ òun ni ẹni tó bá lè sọ tẹ́lẹ̀ tàbí tó bá lè fèdè fọ̀. Wọ́n fi yé wa nínú ìkànnà àwọn ìwàásù yìí, mi ò sọ̀rọ̀ nípa ìfèdèfọ̀ rárá. Ǹjẹ́ Jésù ti ẹ̀ fèdèfọ̀? Jòhánù onítẹ̀bọmi, ǹjẹ́ ó kún fún ẹ̀mí mímọ́? Ǹjẹ́ ó ti ẹ̀ fèdèfọ̀? Ìfèdèfọ̀ kọ́ ló fìdí ẹni tó lẹ́mìí mímọ́ múlẹ̀. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ kọ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ pé kí èmi àti yín ká kún fún kíni o, ẹ̀mí mímọ́. Ẹ máa gbọ́, kì í ṣọ̀rọ̀ pé oníwàásù nìkan ló kún fún ẹ̀mí mímọ́. Kì í ṣọ̀rọ̀ pé àwọn ọmọ ìjọ nìkan ló kún fún ẹ̀mí mímọ́. Kì í ṣọ̀rọ̀ pé àwọn òṣìṣẹ́ ìjọ nìkan ló gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́. Ṣé rí lọ́kùnrin, lóbìnrin wa, lọ́mọdé wa, ní àgbà wa, ṣé rí gbogbo wa pátápátá tá a jẹ́ onígbàgbọ́ ni Ọlọ́run retí pé ká kún fún ẹ̀mí mímọ́. Ibi tá ti mọ̀ pé kí ìṣọ̀rọ̀ fífèdè fọ̀ ni pé Bíbélì ti béèrè lọ́wọ́ wa nínú ìwé Kọ́ríńtì pé ṣé gbogbo èèyàn ni máa ń fèdè fọ̀? Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa náà ni pé kí a kún fún ẹ̀mí mímọ́. Mo ti kà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ti ṣiṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n mo kà nípa ọkùnrin kan tó ti ṣiṣẹ́ Ọlọ́run, tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tó sì jẹ́ gbajúgbajà. Ǹjẹ́ mọ̀ pé arákùnrin yìí ó wí nǹkan kan tó dẹ́rù bà mí díẹ̀. Ó ní 1952 lòun ti gba Jésù lólùgbàlà. Ó ní 1972 lòun tó gbọ́ lẹ́ẹ̀kan rí pé ó yẹ kó kún fún ẹ̀mí mímọ́. Lẹ́yìn 20 ọdún tó ti gba Jésù lólùgbàlà ló tó gbọ́ lẹ́ẹ̀kan pé Ọlọ́run fẹ́ kó ṣe kí ni o, kó kún fún ẹ̀mí mímọ́. Ṣé rí, a wọ agbọn bíi 4 ní ti kíkún fún ẹ̀mí mímọ́ yìí. A wo 2 lónìí lágbára Ọlọ́run, a ó sì wo 2 yòókù ní ìjọ mẹ́jọ. A wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run fi ọ̀rọ̀ kíkún fún ẹ̀mí mímọ́ ìwé. A ó sì wo ìdí tó fi ṣe bẹ́ẹ̀. A ó sì wo àṣẹ tí Ọlọ́run pa fún wa tàbí òfin. Torí náà, a fẹ́ wo àfiwé, a sì fẹ́ wo àṣẹ lónìí. A wá wo ìlànà àti ọ̀nà tá a lè gbà níjọ́ mẹ́jọ. A wá wo àǹfààní kíkún fún ẹ̀mí mímọ́ níjọ́ mẹ́jọ. Ṣùgbọ́n kí ni àfiwé? Àfiwé tí Ọlọ́run fún wa fún kíkún fún ẹ̀mí mímọ́, òun ni ọ̀rọ̀ ọtí. Ẹ wo ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa. Éfésù orí 5 ẹsẹ̀ 22. Ẹ wo ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa. Bíbélì wí pé ẹ má ṣe mu wáìnì lé àmupara nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí mímọ́. Ìdí tí Bíbélì fi lo àpẹẹrẹ wáìnì ó ní pé ẹni tó bá ti kún fún ọtí wáìnì, òun kọ́ ló nira rẹ̀ mọ́. Gbogbo ohun tó bá ń sọ, òun kọ́ ló ń sọ. Wáìnì tó wà nínú rẹ̀ yóò máa sọ̀rọ̀ jáde. Ó lè gorí ilé lọ kó lóun ó bẹ̀ẹ́lẹ̀. Torí pé kò ní ìṣàkóso ara rẹ̀ mọ́.
nǹkan mìíràn ló ń ṣàkóso rẹ̀, òun náà sì ní kí ni o, wáìnì. Bákan náà lẹ́ni tó bá kún fún ẹ̀mí mọ́, òun tó kò lè ní ìṣàkóso ara rẹ̀ mọ́. Ohun tí ó máa ṣàkóso rẹ̀ òun náà ni wáìnì. Ẹ ti tún sọ nǹkan mi fún wa. Àwọn nǹkan kan wà tẹ́ pé tẹ́ bá rẹ́ni tí kì í lè sọ̀rọ̀ lójú gbogbo àwọn èèyàn, ẹ̀yin ẹ fún lọ́tí mu kó kún fọ́tí, ẹ̀yin ó rí pé ìrọ̀rùn ni ó fi máa sọ̀rọ̀ láì tijú. Ṣé ní ìgbà tó tí ń bá dá lójú ẹ̀, ìtìjú tún bẹ̀rẹ̀ nu. Nítorí pé ohun tí wáìnì máa ń ṣe òun ni pé in tó wà nú ẹ̀ tí ò lè sọ, tí ò lè ṣe, yóò bá ṣe kí ni o, yóò bá tì jáde. Bákan náà ni ẹni tó bá ní ẹ̀mí mímọ́, tí ẹ̀mí mímọ́ bá kún nìyàn, in tó wà nú ènìyàn téèyàn ò lè dá ṣe, ẹ̀mí ó ṣe kí ni o, yóò ràn yàn lọ́wọ́ láti ṣe kí ni o, láti lè ṣe. Ṣòro nígbàgbọ́ tí kò lè tó ní ẹ̀rù á máa bà mí láti wàásù ìrere, jẹ́ kí n sọ fún ọ pé níjọ́ tó bá kún fún ẹ̀mí mímọ́ kò ní bẹ̀rù mọ́. Pétérù tí wọ́n bí pé ṣé o mọ Jésù, tó ní tó ń bá mọ̀ rí kó máa dà fún un, tó fira rẹ̀ ṣe pé bó ṣe máa sọ nìyẹn. Tó bá jọmọ Yorùbá ni bí ó ṣe sọnù. Pé tí ń bá mọ Jésù kó máa dà fún un, alákọ̀ọ́kọ́, lẹ́lẹ́kejì, lẹ́lẹ́kẹta, ṣe nígbà tó kún fún ẹ̀mí mímọ́. Wọ́n ní kò gbọ́dọ̀ wàásù Jésù mọ́, ó ní ẹbí ra yín o. Ta ni ká gbọ́ràn sí lẹ́nu? Èèyàn àbọ̀ lọ́hùn. Àwọn èèyàn dìde dúró nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì pé wọ́n ti mutí yó ni. Nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 19. Ó ní ṣùgbọ́n èyí lé ọ̀rọ̀ tí a sọ láti ẹnu wòlíì Jóẹ́lì wá. Ẹ kọ́kọ́ wo, nítorí àwọn wọ̀nyí kò mutí yó, ẹsẹ̀ 15 ló wí bẹ́ẹ̀, bí ẹ̀yin ti fi pè wákàtí kẹta ọjọ́ sáàlì èyí. Ṣé ẹ̀mẹ́ tó sọ̀rọ̀ báwọn, ẹwọ ẹsẹ̀ 14. Ṣùgbọ́n Pétérù dìde dúró pẹ̀lú àwọn mọ́kànlá yòókù, ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Pétérù tó lè sẹ́ Jésù tẹ́lẹ̀, ṣé nígbà tó ti kún fún ẹ̀mí mímọ́ kò sẹ́ Jésù. Ìgboyà ló fi sọ̀rọ̀. Ó di ẹ̀kejì tí a fi àpèjúwe àfiwé wípé téèyàn bá kún fún ọtí, ẹni tí kò lè ṣe nǹkan kan tẹ́lẹ̀ yóò lè ṣe nǹkan yẹn, àwọn kankan tí ò lè ṣe tẹ́lẹ̀. Téèyàn bá kún fún ẹ̀mí mọ́ náà, téèyàn ò lè ṣe yóò lè ṣe kí ni yóò lè ṣe. Ẹ kí n tún sọ̀rọ̀ lórí àfiwé yẹn lẹ́ẹ̀kan sí. Ìwé Lúùkù orí 1. Ìwé Lúùkù orí 1. Ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 15 ni mo fẹ́ kà. Tọ́rọ wù mí láti kìlọ̀ fún ọ. Ẹsẹ̀ 15 Bíbélì wípé nítorí òun ó pọ̀ níwájú Olúwa, kì yóò sì mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kì yóò mu ọtí líle. Ẹ mọ̀ gbọ́, yóò sì kún fún ẹ̀mí mímọ́, àní láti inú ìyá rẹ̀ wá. Àpèjúwe tí mo fẹ́ kó yé wa níbí yìí, ó ní àsọtẹ́lẹ̀ nípa Jòhánù onítẹ̀bọmi. Àlàyé tọ́lọ́run fi sí yé wa níyìí ni pé yóò mú kan ni nínú kó máa mutí, kó má kún fún ẹ̀mí mímọ́, tàbí kó kún fún ẹ̀mí mímọ́ kó má mutí. Jẹ́ kí n sọ fún ọ, ìgbọ́dọ̀ mutí yó ni, ẹ̀mí mímọ́ àtọtí wọ́n ìṣiṣẹ́ papọ̀. Bó tilẹ̀ jẹ́ pé ipa tó máa ń ní lórí àwọn ènìyàn ó jọra wọn, wọn kì í ṣiṣẹ́ papọ̀ rárá. Ohun ìbànújẹ́ tó wà nínú àwọn ìjọ wa ní ìsìn ni pé àwọn ọmọ tí wọ́n máa bá wa lùdùrù àti ìlù nínú àwọn ìjọ wa, àwọn ọ̀mùtí gbáà ni. Olóbi jẹ́ pé tẹ́ bá ti parí, tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí wàásù nínú àwọn ìsìn, ẹ̀yin onígbàgbọ́ ẹ lọ ẹ̀yìnkùlé lọ wò wọ́n.
wọ́n máa mu pẹlẹbẹ lẹ́kùlé chọ́ọ̀chì ni. èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ kì í ṣẹ̀mí mímọ́. kí ni wọ́n fi ń ṣiṣẹ́ o? ọtí. òun ló fi jẹ́ pé àwọn èdè tí wọ́n máa ń pè nínú àwọn ìlú yín, àwọn èdè tó lòdì sí ìfẹ́ Ọlọ́run ni. àwọn èdè burúkú nínú ìlú, ẹ̀yin kan sì máa jó sí. àwọn èdè tí kò fògo fọ́lọ́run ni wọ́n máa ń pè fún wa. níbo jẹ́ pé nípasẹ̀ ọtí ni wọ́n fi ń ṣiṣẹ́, kì í ṣe nípasẹ̀ ẹ̀mí mímọ́. jẹ́ kí n tún sọ fún ọ dáadáa, ẹ̀mí máa tọ́tí wọn ò lè ṣiṣẹ́ papọ̀. Jòhánù onítẹ̀bọmi ó sì ń wàásù inú aginjù, àwọn èèyàn sì ń wá lọ ọbẹ̀. ó sì ń pa àwọn èèyàn léjò àti paramọ́lẹ̀, wọn ò sì sá fún un. torí pé láti inú ìyá rẹ̀ ló ti ṣe kí ni o, ló ti kún fún ẹ̀mí mọ́. wọ́n sì ń wá, wọ́n ń ṣètẹ̀bọmi, wọ́n ì sì ṣe èèyàn díẹ̀, wọ́n ń pọ̀ sí ni. àwọn tí wọ́n ń wá ogunlọ́gọ̀ ènìyàn ló lọ ń ṣètẹ̀bọmi lọ́dọ̀ rẹ̀, nítorí pé ó kún fún ẹ̀mí mímọ́. ǹjẹ́ wọ́n kún fún ẹ̀mí mímọ́? Jòhánù onítẹ̀bọmi akọni gbáà ni. ọ̀pọ̀lọpọ̀ wa a ò kún fún ẹ̀mí mímọ́, a kún fún ẹran ara, a kún fún ọtí. yí pé àwọn nǹkan tá a fi ṣiṣẹ́ Ọlọ́run ẹran ara gbáà ni. nǹkan gbogbo ayé bá ń ṣe làwọn náà máa ń ṣe. ó pe owó ní ṣọ́ọ̀ṣì rẹ̀ lánàá, ó rówó gbà, èmi náà pe owó ṣọ́ọ̀ṣì mi lọ́la. èmi ò bá wọn pe owó rí o. ní tí gbogbo tẹ́nìkan bá ti ṣe ìwọ náà ṣe. Ọlọ́run ti fún wa ní àfiwé kan, ó sì fún wa lórí ọ̀fẹ́ yẹn pé yẹn tó fẹ́ nínú kó kún fún ẹ̀mí mọ́ tàbí kó kún fún ọtí. wọ́n má gbàgbé o pé tó bá ti kún fọ́tí, kí ló wà ń bẹ̀ o? rúdurùdu. ṣàṣà lọ́lọ́tí tẹ́lẹ̀ rí kídìlé rẹ̀ lálàáfíà. ṣàṣà lọ́lọ́tí tẹ́lẹ̀ rí tẹ́lẹ̀ rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ìbùkún ni fẹ́ni tó ń mọtí, ègbé ni ọ̀rọ̀ Ọlọ́run máa sọ. nǹkan kìíní tá a rí lọ́rọ̀ kíkún fẹ̀mí mọ́ ni pé Ọlọ́run ṣe àfiwé. kún fún ẹ̀mí mímọ́ mọ́ kún fún ọtí. jẹ́ kí n tuntun sọ, kún fún ẹ̀mí mímọ́ mọ́ kún fún ọtí. torí pé nínú ọtí kí ló wà ń bẹ̀ o? rúdurùdu. kò sí rúdurùdu nínú ìfẹ́ Ọlọ́run. nǹkan kejì ni pé tí mo fẹ́ ká wò lónìí, ó ní àṣẹ tí a pa fún wa. àṣẹ tá a pa fún wa yàtọ̀ sí àfiwé tá a fi hàn wá. ó ní pé ìwé Éfésù orí 5:22 yẹn ní pé ẹ má ṣe kún fún ọtí wáìnì nínú ní ètí kí ni o ti rúdurùdu gbé wá. ó ní ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí mímọ́. gbólóhùn tí mo fẹ́ sọ fún wa láàrin ìṣẹ́jú mẹ́ta yìí, mo fẹ́ kẹ́ ẹ fi sọ́kàn dáadáa. gbólóhùn kìíní ni pé òfin àkọ́kọ́ ni pé ẹ má ṣe kún fún ọtí wáìnì. ìyá àkọ́kọ́ Ọlọ́run sọ pé mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará níbẹ̀. àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Éfésù ni pé ẹ má ṣe kún fún ọtí wáìnì. jẹ́ kí tuntun sọ fún ọ, sá fún ọtí. kì í ṣe tó lè ṣe ọ́ láǹfààní, sá fún ọtí. wọ́n mú fẹ́ pé àkíyèsí àwọn àjọ Ọlọ́run sí àwọn nǹkan kan. tí ọmọ akọrin kan bá mutí wá sípàdé akọrin, ẹ ní jó kọrin, ẹ máa bá wí ni. tó bá tiẹ̀ wá lọ ọjọ́ ga akọrin, ẹ yọ nípò níjọ́ náà ni, nítorí pé ó ṣe kí ni ó kún fún ọtí. tí akọrin kan bá wọnú lẹ́sìn wá tó ti mutí yó, tó bá yẹ pọ̀ ló yẹ kó ṣèfilọ̀ níjọ́ náà, wọn ò ní jó ṣèfilọ̀, nítorí pé ó ti ṣe kí ni ó ti mutí yó. kódà wọn ò ní jó ṣèfilọ̀ mọ́. wọ́n kọ́kọ́ ní kó lọ sinmi, wọ́n fún níwèé gbélé ẹ̀ díẹ̀ ni. wọ́n máa bá wí ni, táwọn máa sọ̀rọ̀ lòdì sí. ṣùgbọ́n nínú ẹsẹ̀ Bíbélì yìí, àṣẹ méjì lọ́lọ́run pa fún wa níbẹ̀. àṣẹ kìíní ni pé má kún fún ọtí. àṣẹ kejì tọ́lọ́run pa fún wa níbẹ̀ ni pé kún fún ẹ̀mí mímọ́. ìjà tí ẹ̀ ń gbé ìgbésẹ̀ lórí àwọn tí ò kún fún ẹ̀mí mímọ́.
à ń gbé ìgbésẹ̀ lórí àwọn tó mọtí, ṣùgbọ́n ìjọ Ọlọ́run ti yàtọ̀, a kò ì gbé ìgbésẹ̀ lórí àwọn tí ò kún fún ẹ̀mí mímọ́ mọ́. Nígbà tí nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 6, nígbà tí wọ́n fẹ́ yan àwọn tí ó mọ bá wọn fún àwọn opó àtàwọn aláìní bàbá lóúnjẹ, wọn ò wá àwọn tó lọ, wọn ò láwọn tó nípò. Ṣé mọ àwọn tí wọ́n mú? Àwọn tó kún fún ẹ̀mí mímọ́. Àwọn ènìyàn bíi Stefani, àwọn èèyàn bíi Nikolasi, àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n mú. Wọn ò mú àwọn tó wà ní rúdurùdu. Àwọn ìjọ wa lónìí, téèyàn bá ti lọ́lọ́, tí ò bá ti gbé èbò, tí ò bá ti ní ipò, tí ò bá ti kọ́lé, wọn kì í fún wọn nípò. In tó dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ńlá wa rú nìyí. Ọ̀pọ̀lọpọ̀ aláti yan àwọn ògbóni sí ipò àtàwọn ẹlẹ́mìí àìmọ́ sí ipò nínú àwọn ìjọ wa. A ti yan àwọn tí kò ní ìwà bí Ọlọ́run sínú àwọn ìjọ wa. Ṣé kí n pè ọ́ níjà? Bíbélì wí pé ẹ kún fún ẹ̀mí mímọ́. Ṣé rí ìṣòro tá a ní kì í ṣe àwọn onígbàgbọ́ tí kò yí sàndà mẹ́wàá. Ìṣòro tá a ní kì í ṣe àwọn onígbàgbọ́ tí kì í jí ìrere. Ìṣòro tá a nínú àwọn ìjọ wa kì í ṣe àwọn onígbàgbọ́ tí wọ́n ń tẹnubọlẹ̀, tí wọ́n ń ṣe gbọ́ ìsọ yìí. Ìṣòro tá a ní àwọn ìjọ wa ó ní pé àwọn ọmọ ìjọ wa wọn kò kún fún ẹ̀mí mímọ́. Ẹ kì í sì sọ fún wa pé tí wọn kò bá ti kún fún ẹ̀mí mímọ́, wọn ò lè sàndà mẹ́wàá. Tí wọn kò bá kún fún ẹ̀mí mímọ́, wọn kò lè jólótìtọ́ nínú ìsìn. Tí wọn kò bá kún fún ẹ̀mí mímọ́, inú gbọ́ ìsọ yìí lẹ́tì máa bá wọn. Nínú gbígbẹ̀san, nínú jíjà, nínú àìṣòdodo lẹ́tì máa bá wọn. Ó ṣe ohun ìbànújẹ́ pé nínú àwọn ìjọ wa àwọn ènìyàn kò kún fún ẹ̀mí mímọ́. Ìjẹ́ mọ̀ pé àṣẹ méjì lọ́lọ́run fún wa papọ̀. Gbọ́ o, àṣẹ kìíní ni pé má kún fún ọtí wáìnì. Àṣẹ kejì ni pé kún fún ẹ̀mí mímọ́. À ń bá àwọn tó kún fún ọtí wáìnì jà, a ò sì bá wọn tí wọn ò kún fún ẹ̀mí mímọ́ jà. Nítorí pé a ti ka òfin kan bó ṣe pàtàkì jù kejì lọ. Ṣé kí n sọ fún wa pé méjèèjì ló ṣe pàtàkì. Àṣẹ Ọlọ́run ni méjèèjì. Má kún fún ọtí wáìnì, kún fún ẹ̀mí mímọ́. Bóyá o ní ìbéèrè, pè mí sórí 07038085652 àti 07087682122 tàbí 07055307492. Ẹ má ṣe kún fún ọtí wáìnì, ẹ kún fún ẹ̀mí mímọ́. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.